ẹ káàbọ̀ sórí ètò yín padà ètò bó ṣe ń lọ lórí Orísun tẹlifíṣàn náà lásìwà pẹ̀lú ògbọ́lọ́ àwọn atọ́kùn wọn bẹ ń lé bí àbá ẹ jẹ́ ká wò wípé a ti gbà pé àwọn FIO ni wọ́n ní iṣẹ́ iye ìwé wò àti gbogbo àwọn bá a ṣe lè àwọn ẹ̀yà ara mọ́tò yóò ṣiṣẹ́ dáadáa a dẹ̀ ti gbà pé ọlọ́pàá ló ní wíwo ètò ààbò àti ìmójútó ojú ọ̀nà ó dáa ẹ jẹ́ ká bọ́ sórí road safety kí ni iṣẹ́ tiwọn. road safety wọ́n ní àǹfààní àti agbára tán bá sọ pé nǹkan kan ṣẹlẹ̀ lójú pópó ń sìn bóyá mọ́tò méjì kan kọlura wọn lẹ́yìn tí ọlọ́pàá bá ti débẹ̀ tán ti ṣiṣẹ́ wọn bóyá wọ́n wọlé àbí nǹkan kan road safety ní láti débẹ̀ láti tètè gbé mọ́tò yẹn kúrò ní ojú ọ̀nà láti rí wípé ọ̀nà yẹn ó já geere fún gbogbo àwọn tó bá ń lò ó Federal Road Safety Corps ni wọ́n pè wọ́n road safety gbogbo ọ̀nà ó gbọ́dọ̀ rí dájú pé wọ́n gbọ́dọ̀ rí dájú pé ó ṣe é rìn rárá òun ló fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ jìnnà púpọ̀ sí ojú pópó wa so àwọn náà máa ṣiṣẹ́ in tandem pẹ̀lú ọlọ́pàá táwọn olóyìnbó ń pè ní ìwọ̀tún ìwọ̀sì pẹ̀lú ọlọ́pàá tí wọ́n gbọ́dọ̀ jìnnà sí wọn. ó dà ẹ jẹ́ ká wò báyìí nígbà tí a sọ pé Federal Road Safety ni wọ́n ó já sí pé ojú ọ̀nà Federal Government Road kan sì lágbára nìyẹn. ní tabawo ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń bá wọn jà ó sojú tèmi pé wọ́n ní Federal Road kọ́ ni mo wà yìí State Road lélẹ̀ ẹ lè bá mi jà ń bẹ̀ ẹ lè mú mi ń bẹ̀. gẹ́gẹ́ bí orúkọ àti ìlànà ìgbékalẹ̀ ẹgbẹ́ yẹn ojú ọ̀nà àjọ yẹn ojú ọ̀nà ìjọba àpapọ̀ federal ló yẹ kí wọ́n ti máa ṣiṣẹ́ ṣùgbọ́n ayé ti lùjára nísìn ọ̀pọ̀lọpọ̀ wa gan àti ẹ̀mójú ọ̀nà òpópó tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó jẹ́ ti federal àmọ́ ti state so àti ayé ti lùjára ọgbọ̀nà náà ti lùjára wọn so ní ìwọ̀nba wọn rí wípé ó yẹ kán máa ṣiṣẹ́ káàkiri gbogbo orí tí ojú ọ̀nà òpópó bá wà nítorí pé kò síbi tí accident ò ti lè ṣẹlẹ̀ so kán wá máa jókòó pé ẹkùnrin ṣọ̀nà wa ká máa wò kí nǹkan ṣẹlẹ̀ ńbẹ̀ ìyẹn ò dáa láti dáàbò bo ẹ̀mí gbogbo àwọn aráàlú òní wọ́n wà fún so gbogbo ọ̀nà tó bá tọ́ sí wọn ló yẹ ká máa ṣe kí ni o wọ́n máa mójútó. ó dà FIO béèrè ìwé lọ́wọ́ yín àwọn road safety náà béèrè ìwé lọ́wọ́ yín ẹ̀dẹ̀ tó fowó sínú ẹ̀ kí ló ṣe yín ẹ̀yìn aráàlú àbí ẹ̀rù wọn tún bá àbáwọn náà gbébọn lọ́wọ́. báàkì ni bí wọn ò tiẹ̀ gbébọn lọ́wọ́ torí pé a ti ń inculcate habit yẹn sínú ara wa ni ó ti wá di mọ́líkì ó ti di ẹ̀jẹ̀ ó ti domi ara wa òun ló fà tó fi jẹ́ pé ní gbogbo parastatals ní gbogbo ẹ̀ka ìjọba pátápátá àwọn èèyàn nígbà gbogbo tá a bá tí ì fi àbẹ̀tẹ́lẹ̀ síwájú a lè tètè rí nǹkan tá a fẹ́ rí gbà. àwọn tí ò bá domi síwájú. ó ti wà lára kí pé bóyá bí ká sọ pé èèyàn ti wà carried away pé nǹkan yóò dẹ̀ ti di ara ẹ̀ ẹlòmíì gan gbà nígbà tí gbogbo particulars ẹ̀ bá pé a tún fowó sáàárín ẹ̀. kọ́ má bàa dá dúró. kọ́ má bàa dá dúró láwò pé èmi ló fẹ́ gbà ó máa lọ́n ti tóun. ṣùgbọ́n ní tábà tún fi ojú mi wò irú wà bẹ́ẹ̀ yẹn kù díẹ̀ káàtó fún gbogbo àwa tá a bá mọ ẹ̀tọ́ wa wọ́n dá dúró owó kọ́ ni àkọ́kọ́ gẹ́gẹ́ bí aráàlú láti nà sí àwọn agbófinró bóyá ọlọ́pàá bóyá FIO bóyá road safety bóyá LASTMA àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó kọ́ ni àkọ́kọ́ láti nà sí wọn tó bá kọ́ dá dúró náà gbọ́ ìbéèrè tí wọ́n fẹ́ bi ẹ́ léèrè bí wọ́n ti fẹ́ fún ẹ nímọ̀ràn pé iwájú tó ń lọ ohun ìjàmbá wà ń bẹ o gba ọ̀nà báyìí pẹ̀lú míì owó ni wọ́n ti wọ̀ pé owó náà fẹ́. ṣé ẹ mọ̀ pé ẹ̀yin aráàlú ẹ̀yin àwa aráàlú mo kí kẹ́mi gbà pé ẹ̀yin ni mò ń bá wí ká gbà pé aráàlú kí ló dé tó jẹ́ pé ẹ̀yin náà máa ń sábà kó àkólé èrò tá a pè ní overload nígbà tí a bá ṣe báyẹn tó bá jẹ́ pé mọ́tò èrò ni tẹ́ mú búùtù ọkọ̀ tẹ́ gà yẹn sẹ́yìn tẹ́ kó àpò sí tí ó jẹ́ pé kì í ṣe mọ́tò akẹ́rù ẹ̀yin tẹ́ ní mọ́tò tí tó jẹ́ private car yín náà ni tẹ́yin náà mú ìjẹ́ kérò mẹ́rin wà tẹ́ kérò mẹ́jọ síbẹ̀ bí mo ní nǹkan mi báwo lẹ ṣe ní sá fún àwọn road safety. bá a kí ni àkọ́kọ́ ń bẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ìgbékalẹ̀ ètò wa yìí ètò tó jẹ́ pé ó máa jálé jáko ni tó dẹ̀ máa ta bá àwọn èèyàn ṣe rí à ń kó èlé táwọn olóyìnbó ń pè ní overload tá à ń kó àkólé èrò tó yẹ ká kó ó yẹ ká béèrè lọ́wọ́ ìjọba tó wà ní ibi gáréjì tá a ti ń kó èrò àwọn tí wọ́n bóyá national ni o àbí road ni o nígbà míì máa ń wá ẹlòmíì àwò pé kò ń tẹ̀lé òfin ṣùgbọ́n nígbà tó yẹ pé ìdajì owó tó gbà lọ́wọ́ àwọn èrò gan àwọn ọ̀gá wọ́n ti gbà owó èrò bóyá gbogbo èrò tó kó gan fi 1,200 wọ́n dẹ̀ ti gba bí 400 ó dẹ̀ máa tún repo so ìyẹn náà lẹ́lòmíì máa fi wò pé kó ń kó àkólé èrò á kàn máa bẹ àwọn passengers ẹ má bínú o bó ṣe gbà ní o ṣùgbọ́n tá a bá lè ṣiṣẹ́ débi àwọn garages wọ̀nyí tá a fi òfin lélẹ̀ pé ẹ tẹ̀lé òfin ìjọba kẹ wá reduce gbogbo àwọn owó tẹ máa ń gbà yẹn náà ọ̀pọ̀ jù náà àwọn garages tá à ń sọ yìí náà kì í ṣe pé owó yẹn náà ń dọ́dọ̀ ìjọba direct àpárá wọn náà ni wọ́n sábà ń kó sí. ó dà ọpẹ́ ọlá ẹ jẹ́ ká wò báyìí a ti ní ọlọ́pàá bẹ́ẹ̀ ni a ti ní road safety a dẹ̀ ti ní FIO kí ni iṣẹ́ àwọn ẹ̀ka ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan fún àpẹẹrẹ ní ìpínlẹ̀ Èkó wọ́n lo LASTMA
ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n lo yes o ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n lo oh yes ní ìpínlẹ̀ Ògùn wọ́n lo trace. Ṣé iṣẹ́ àwọn iṣẹ́ kò máa tako àwọn iṣẹ́ mélòó la fẹ́ sá fún pàpà mélòó la fẹ́ kó gbọ́ ẹ̀dá. tàbá ní ká fi ojú inú wò ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn àjọ wọ̀nyí inú èmi gẹ́gẹ́ bí ẹnìkan dùn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó tún fún àwọn aráàlú ní oore ọ̀fẹ́ àti ríṣẹ́ lọ́nà kan tàbí òmíràn. Ó tún wá jẹ́ wípé ó ṣe níláàánú wípé ọ̀pọ̀lọpọ̀ wọn kàkà kí wọ́n ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ ọ̀tọ̀ náà tún ṣe é sí. Nígbà tí àwọn kan ti Èkó ẹ má fi dárúkọ torí afẹ́fẹ́ nítorí ẹ̀kan correct ẹ sí pé àmọ́ gbàbẹ̀ yẹn kò sọ́nà ń bẹ̀ o wọ́n á lọ dúró díẹ̀ níparí ọ̀nà yẹn wọ́n á ti máa gbà bọ̀ inú yà ti dùn tó bá tẹ bírèkì báyìí wọ́n kàn bọ̀ síwájú mọ́tò ìwé kò yẹ kó gbọ́. ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ní kẹ́ ẹ má gbà yìí àwọn náà ti gbé atọ́ka síbẹ̀ signpost wà ń bẹ̀ pé this is a one way. lọ́pọ̀lọpọ̀ gbà ní àwọn fúnra wọn máa ń yọ atọ́ka yìí. Bẹ́ẹ̀ni láti rí pé owó lọ́wọ́ sí àpòfin pé èèyàn lùgbàdì wọn. wọ́n á yọ láàárọ̀ wọn á fi sí lálẹ́ àbí wọ́n á yọ láàárọ̀ wọn á fi sí láàárọ̀. Bóyá àwọn ará lílè dáhùn mi. àwọn ará lílè dáhùn mi. ṣé iṣẹ́ wọn yìí ó dá ń sìn nígbà tá a bá wò pé agbéra láti ibùsọ̀ kan ká tó rin òpó náà bíi 12 àti pàdé road safety. nígbà táwọn fi òpó náà 12 àti pàdé ọlọ́pàá nígbà táwọn fi òpó náà 12 àti pàdé fíayò ṣé a máa débi tá à ń lọ bọ̀rọ̀. bá a kìíní a máa débi tá à ń lọ bọ̀rọ̀. ṣé kò ti pọ̀ jù báyìí. kò pọ̀ jù. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé gbogbo àwọn ẹ̀ka tí a sọ pé a dálẹ̀ láwọn ìpínlẹ̀ yìí a dá wọn lẹ̀ láti rí dájú wípé wọ́n kún àwọn tí ìjọba àpapọ̀ lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni wọ́n ràn wọ́n lọ́wọ́. ṣé ló dàbí nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò tá a ní Nigerian Police Force tá a tún wá ní civil defence tá a tún ní vigilante services láti kún wọn lọ torí kì í ṣe gbogbo obì náà ni ojú wọn máa lè tó lẹ́ẹ̀kan ṣoṣo. tó bá wá di wípé ọmọdé ò mọ ẹwẹ lẹ́wẹ kò mọ òwe ló ó yẹ ká ṣe kíni ó yẹ ká júwe ẹ̀ fún pé iṣẹ́ tí normal nígbà míì máa ń wà gan ọlọ́pàá ò ní ìdí àti dá yín dúró àbí àwọn ẹ̀ṣọ́ ojú pópó èmi ò ní ìdí àti dá yín dúró. ó yẹ kéèyàn mọ̀ pé. ordinary ni wọ́n á ti mọ̀ pé kò tó lè kọjá ìpele yìí kò tó dé ọ̀dọ̀ àwọn ó ti kọjá ìpele kan. tó ń gbà tí àwọn tí bí yẹn bá ti pass yẹ definitely ó ti satisfy gbogbo àwọn requirements yẹn nìyẹn. so èmi àkàn sọ pé go on ẹlòmíì wa àwọn ẹ̀ṣọ́ kan wà tó yẹ pé nígbà tí wọ́n bá rí pé bóyá àwọn èèyàn ń digun jalè bóyá àwọn onísùnmọ̀mí sábà máa ń wà ní ọ̀nà kan láàrin àsìkò yẹn bóyá bí ọ̀sẹ̀ 2 sí ọ̀sẹ̀ 3 wọ́n á kó àwọn ẹ̀ṣọ́ kan wá síbẹ̀ láti rí dájú pé irú nǹkan bẹ́yìn ò tún ṣẹlẹ̀ mọ́. ó dà ẹ jẹ́ ká wò báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bóyá road safety àbí lasma wọn máa wò pé tẹ̀ bá dé bẹ́ẹ̀ tí yín sí bẹ́ẹ̀ tí yín wọ́n á wò pé ẹ̀ṣẹ̀ ni nítorí fún àǹfààní ara wa náà ni nítorí pé àwọn tí wọ́n ṣe mọ́tò wọ́n rí wípé bẹ́ẹ̀ tí yẹn dà láti lò ṣùgbọ́n ẹ̀yin ènìyàn nìyí tẹ́ bá ń wò wọ́n lọ́ọ̀kan lẹ máa sáré máa fàbẹ́ẹ̀tì pàrọ̀ ẹ máa sáré máa dé ó yá fàbẹ́ẹ̀tì pàrọ̀ ẹ máa sáré máa ṣe ọmọ tẹ wọ́n ní ẹ má gbé ọmọ lọ́wọ́ níwájú mọ́tò ìgbà yẹn lẹ máa sáré máa gbé sẹ́yìn wọ́n dẹ̀ ní àdàbà ń pò gèdè bíi pẹ́yẹlé ò gbọ́ ẹyẹlé gbọ́ títìrí ló ń tiri ṣé ẹbí àwọn ẹ̀ṣọ́ ojú kúrò náà tó ní. kì í ṣe ẹ̀bi wọn ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n ká sọ wípé ìpolówó àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí olóyìnbó ń pè ní bóyá advert àbí awareness wípé àwọn nǹkan báyìí yóò ẹ máa ṣe àwọn nǹkan báyìí ẹ má ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni ìpolówó yẹn ò tó ọ̀pọ̀lọpọ̀ ìlanilọ́yẹ̀ ò tó látọ̀dọ̀ àwọn ìjọba tí ìlanilọ́yẹ̀ bá tó ni àwọn aráàlú ò ní máa sáré ṣe àwọn kankan tán bá ti rí àwọn agbófinró yìí èyí ó sì ń fa ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá tẹ́ bá ti rí pé agbófinró kan wà níwájú á kàn sáré tẹ bírèkì ní wọ́n tẹ bírèkì báyìí yọ fa seatbelt yírí ẹni tó ń bọ̀ lẹ́yìn okòbó gbà. so ìlanilọ́yẹ̀ ló kọ́kọ́ yẹ kó síwájú wípé seatbelt must be fastened and the rest and all those things must be done before you even take up your car. but kí àìsí ìlanilọ́yẹ̀ yẹn ló ń jẹ́ kí àwọn ènìyàn máa fi ìwàrà tàbí ìkánjú ṣe àwọn nǹkan tó bá yẹ pé kán tètè kán ṣe not that they don't know how to do it not that wọn mọ̀ kó dá láti ṣe ṣùgbọ́n àti relax jù ní orílẹ̀-èdè fún àwọn kan bẹ́ẹ̀ yẹn nílùú òyìnbó ò tó bẹ́ẹ̀ láti wa mọ́tò láì but nílùú àyè àti but a rí pé ìgbà táwọn agbófinró yẹn dé ìlanilọ́yẹ̀ ló yẹ kọ́kọ́ síwájú láti rí pé tó bá ti gbóni mọ́tò rẹ̀ nǹkan báyìí tó bá ti wá ṣe àwọn kan yẹn lágbófinró tó wá mú ẹ̀ but àwọn ìlanilọ́yẹ̀ yẹn ò tó kò tó rárá. òótọ́ ni torí ní bí ọdún mélòó kan sẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Èkó lórí iléeṣẹ́ tẹlifíṣàn kan tí mi fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ wọ́n gbé ètò kan kalẹ̀ tó jẹ́ pé ó ń la àwọn èèyàn lọ́yẹ̀ nípa ẹ̀tọ́ wọn lójú pópó kí làwọn nǹkan tó yẹ ká ṣe kí làwọn nǹkan tó yẹ ká ṣe àwọn òfin kan wà tán fún wa tó jẹ́ pé fún àǹfààní ara wa ni ó dàbí láyé àtijọ́ ńgbà tán bá sọ fún ọmọ yìí kéré pé má jẹun lójú ọ̀nà kì í ṣe pé bóyá pé àǹjọ̀nú kan ń bọ̀ wá gbé oúnjẹ yẹn ṣùgbọ́n pé kí ìdọ̀tí tó máa ń tẹnu ọ̀nà kó má bàa gbọ̀n sínú ẹ̀ àwọn seatbelt tá à ń sọ yìí ó dàbí ìgbà tá a bá ń sọ pé lágbájá ẹ dáàbò bo ara yín o
Kódà orí Orísun tẹlifíṣàn la wà lórí bó ṣe ń lọ sílẹ̀tò tó ń lọ látẹ́gùn lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà lè jẹ́ kí wọ́n mọ nǹkan tẹ́ ẹ bá ń tà kẹ ajé lè máa bùgbà yín jẹ pàápàá gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ bóyá ẹ̀yin lájọ bóyá lẹ́gbẹ́lẹ́gbẹ́ bóyá ẹ̀yin tẹ́ ń ta àwọn nǹkan bíi ẹ̀yà ara ọkọ̀ lóríṣiríṣi àdókè lọ́hùn-ún a fẹ́ béèrè lọ́wọ́ àwọn aráalé ǹjẹ́ iṣẹ́ àwọn agbófinró yìí ò máa kọlura wọn ǹjẹ́ àwọn road safety ò máa gba iṣẹ́ àwọn LASTMA ṣe ǹjẹ́ àwọn ọlọ́pàá ò máa gba iṣẹ́ OES ṣe lọ́sùn ǹjẹ́ àwọn road safety kò máa gba iṣẹ́ àwọn FIO ṣe ǹjẹ́ àwọn èèyàn mọ ìyàtọ̀ láàrin wọn ǹjẹ́ wọn ò máa rẹ́ra wọn jẹ ǹjẹ́ wọ́n ti mọ ẹ̀tọ́ wọn ǹjẹ́ àwọn ẹ̀tọ́ àwọn ǹjẹ́ àwọn máa fọ́ victim pé ká máa bára nípò tí ò yẹ ká bára wa ǹjẹ́ ìmọ̀ kan aráàlú pọ̀ ṣé à máa gbaṣẹ́ wa ṣe ẹ jẹ́ ká dé gbòòrò ká gbọ́n táwọn èèyàn máa sọ ẹ má yí kó ń bẹ̀ bó ṣe ń lọ lẹ́tọ̀ lórí Orísun.